Some time ago, you showed the arrow, but this tree we never forget. Today, now your payday. Hey, so me say, some time ago, you showed the arrow, but this tree we never forget. Today, now your payday. Hey, so me say, ọmọdé bá dé bí ẹrù, ó dá mi lójú dandan apáyà. Èèyàn tó ra ẹbí ìyá ìbejì, torí táyé ṣáni tòun. Ìjẹtẹ́tẹ́tẹ́, ẹ dákun ẹ má jẹ dágùn ró. Torí dágùn ò ṣe é jẹ, ẹni gbókù àparò àgbà kan. Bí fọ́nrán kan ò bá dé ní, ẹranko tó fẹ́ mẹ́rin á ṣe. Ẹni àgbẹ̀ má ti gbàgbé, ẹni tó kó mi dandan á rántí. Ìyá Bódúpẹ́, ọkàn rẹ tó ń ká òkè ni. Ṣebí mo ní ọfọkàn rẹ balẹ̀. Mo ní bẹ́ẹ̀ yẹn bá bẹ́kún wọlé mi yóò bẹ̀rẹ̀ bóde. Sọ́mi eléyìí, borí pé èyí tẹ́mi owó yóò ní kú. Ikú ìpẹ́ tàbí dúró ikú òjò ní bá. Àṣẹ. Bẹ́ẹ̀ òfò kì í sómi òkè kò ní ṣòfò dànù. Àṣẹ. Ṣùgbọ́n kinní kan tó jẹ́ kìlọ̀ ọbẹ̀ èmi mo fẹ́ kó o mú lọ́wọ́ báyìí. Wo ìpèsè tó ń wò yìí, ojú èmi pẹ̀lú rẹ nìkan náà lọ gbọ́dọ̀ rí. Wọ́n ní ọwọ́ ọ̀bẹ báyìí lọ̀bẹ fi bẹ́ sùn. Òun làwọn ogúnogún ọwọ́ báyìí ní gbóúnjẹ ẹsẹ̀ nu. Ẹsẹ̀ mi ò ti gbogbo ni mo múre gba bùsọ̀ mọ́ títí ojú báyìí la fi wòye ọ̀kankan fíofío. Ojú mi yọ̀tọ́jú rẹ̀ báyìí tó ti rí. Ojú kẹta tí ọba rí báyìí, èmi rẹ̀ láfi ra èmi mọ́dé yìí. Ojú rí òun ò gbọ́dọ̀ rí mọ́ o. Kódà kìí sùn nìkan. Ẹnikẹ́ni tó bá mọ̀ pé ọ̀fẹ́ sunkún rẹ̀ tó máa pé ó nífẹ̀ẹ́ kò tó gbọ́dọ̀ fojú rí. Ó ti sùn. Kẹ́tẹ́ tó bá ti gbé kínní báyìí tó ti gbé débi tí mo ní o gbé sí. Ẹnikẹ́ni tó bá ti fojú kàn báyìí téèyàn bá ti fojú kàn báyìí bẹ́ẹ̀ lára rẹ̀ ó sì yá. Kẹ́sẹ́ tó bá ti wá dìde tára rẹ̀ bá ti yá Ìbàdàn yá. Kọ́lọ̀ rẹ̀ máa ṣiṣẹ́ ń bàdàn. Kọ́mọ wà lé mọ́. Olóńgìní tó jẹ lójú di oṣù tó fẹnu gbéná wọlé. Ìwọ ọmọ pé awo ọmọ ẹni ní awo ọmọ rẹ nìwọ fẹ́ ṣe yìí. Kí wọ́n bú ẹkún kí wọ́n bú ẹ̀rín. Ó ti sùn. Mo ń wò sùn bàbá. Sí òru. Ọgbọ́n tí mo sọ fún ọgbọ́n kìlọ̀ ọbẹ̀. Mo ti gbọ́. Mo ti gbọ́. Ẹ̀yin ìyá mi ò sọ mọ́ ní fìyà. Ẹ̀yin afẹ́ gẹ́ ní yẹlẹ́ ń ju ẹgbẹ́ olókìkí rẹ̀. Ẹ̀yin ẹ̀jú kùtùkùtù gbọ́ mi ìbọ́dọ́bájú. Ẹ̀yin ara ni mo yá. Ẹ̀yin èrò ni mo sàn. Ẹ̀yin ọ̀gànàgàn ni mo rú. Ẹ jẹ́ kíkú oore kété, kánú oore kété, ibi tí bá ń bẹ lọ́nà, òṣìgbò, ìgbórere, bẹ́ẹ̀ ni kò rí. Òní ẹsẹ̀ kiri, ọlẹ́sẹ̀ kiri ilẹ̀ ìrìnà ìtìtẹ̀ oníkọ́mọ ẹlẹ́yìn àwọn ọ̀tá rẹ̀. Òní alágbẹ̀lẹ́ pọ̀ fún alágbẹ̀lẹ́ pọ̀ fún ògùn àgbẹ̀lẹ́ gbẹ́. Nílẹ̀ yẹn ti bọ́ ọmọ ẹlẹ́yìn àwọn ọ̀tá rẹ̀. Ní pété ní ìgbésẹ̀, ikú ìpẹ́tà lè wo kókó ọba àkókò ọwọ́ mọ́. Ẹ̀yìn, ìyàgbọ́ pé ilẹ̀ wọ́n kíní ọ̀hún rèé ọ wà gbé báyìí ọ lọ rí gbé sí bí mo ṣe ṣàlàyé fún ọ ṣùgbọ́n kíní kan lè wọbẹ̀ tó o bá ti gbélé ọ gbọ́dọ̀ wẹ̀yìn o ẹ̀gbọ́n mọ wẹ̀yìn ìwọ ṣàwúre sí gbogbo tó o bá ti fẹ́ àdúrà ti gbà o ti jù ṣe àfíà kíni àfíà mọ́tò bá. Ikú ìpẹta lójú náà ìwọ ọba ń kúkú ọwọ́ ọmọ ẹnikẹ́ni tó bá fojú kó kí wọ́n gbé ẹkún lé wọn kí wọ́n gbé ẹ̀rìn lọ́tàn tí ò rí rárá. Lóko.
ọ̀kadì òkú akẹ́sì ọ̀ọ́ jẹun ọmọ àsìkò tí sọmọ bá bẹ̀rẹ̀ sí jiná fún ọjọ́ báyìí ikú òjijì ò ní pa ọgbà náà wá wo ìkìlọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ o ó rí dájú pé o sì ń jìnnàjìnnà kó o gbèrègbèrè ìlú ọgbọ́ ó sì ń jìnnàjìnnà kó tó bọ́ ọkàn ní ìlẹ̀ o ibi bẹ́ẹ̀ kọ́ obìnrin ọmọ o ọgbọ́n tí mo sọ fún ọ borígbẹ́ àyùn lo àyùn bọ̀ báyìí lọ́wọ́ yẹnu ọ lọ rí ọ sì bọ rí ìkó èkéjò agari ìdúnṣe ọlọ agari ò ní dá o bó ṣe wà ń lọ yìí ọ kẹrù ó sì kẹrù padà wá bá mi nù lù owó ló mú bọ o torí pé owó ìwọ̀n lé ajé bẹ́ẹ̀ yọ ìwọ̀n lé olókun òjò sú ẹ̀rùn yẹn kò ní kọ́ máa lákàn ọmọ fọpo bẹ́ẹ̀ ọ̀pọ̀ aṣọ ọ̀pọ̀ ẹ̀wù jigijigi ní lọ́rùn ọ̀pọ̀ ìfásitì ọmọ òtún àṣírí òní tú láéláé owó ìwọ̀n lápò wọ̀yọ̀wọ̀yọ̀ owó ní wọn ọ lọ rí ó sì bọ rí ọ̀kadì ọ̀yá àfihàn ọ̀kadì. Bàbá mo dúpẹ́. Ayé dúpẹ́ ayé ní nínú mẹ́lẹ̀ màṣíwọ̀n ẹ̀kọ́ àìsí ẹ̀kọ́ àṣeyọrí olórí kọ́bọ̀ rere àyọlò àyọ bàbá yìí lọ́wọ́ yẹn nù mo dúpẹ́ ẹjọ́ máa ju mi ń ṣiṣẹ́ o ẹ̀mí àdàbà nílò kìtìrì mọ́. Odò kan lọ tí ó dá ayé ní ibo ló wà o. Kí ló dé tẹ́kùn lé mọ́ mi? Simi, jọ bá mi gbé sọ́ọ̀sì ẹ̀ jáde nínú fridge kó bá microwave ẹ̀. Ó ṣe. Ṣojú mi. Congratulations, my dear mom, wọ̀rẹ̀ wá. Kí ló forin láàárọ̀ yìí? Sọ fún mi. Kí ló ṣẹlẹ̀, my dear? Baby, you only believe. Tell me. Alert ni mo gbọ́ lórí aago mi láàárọ̀ yìí. What? Olúwa ṣeun. Contract tí mo sọ fún ẹ. 60% contract sum has been paid into my account. What? My God! Ṣebí mo sọ fún ẹ wípé ó ṣeé ṣe kí wọ́n ti post owó yẹn sí account ẹ kó jẹ́ pé network ni ò tí jẹ́ Korea alert. Wo ṣe ṣe bẹ́ẹ̀. No, this calls for celebration. Oh yeah, congratulations, darling. Wo fi oníkejì yẹn lẹ̀ jọjọ bá mú kiri. Ọmọ yóò fi fọ́ wo. Simi. Fi sinmi lẹ̀ wo dà kẹ́mi kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ wọnú náà kàkọ́ ọmọ bó ṣe ń ṣẹlẹ̀. Kò sí nǹkan kan máa jẹ́ wọn lọ. Simi! Simi!
ìwọ lọ́hùn àǹtí ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Uncle, you see, ìyàwó yín ti lose oyún yẹn again. Ó tún ti bàjẹ́. Ó ṣe díẹ̀ tó ní wọ́n lára gan. But doctor, kí ló lè fa orúkọ bẹ́ẹ̀? Ẹ bá ṣe rí nìyẹn. Bóyá ẹ jẹ́ kí wọ́n ṣe wàhálà ní ṣé wọn kí mo dẹ̀ sọ fún yín pé kẹ má jẹ́ kí wọ́n ṣe wàhálà anytime tẹ bá ti rí pé ọjọ́ ti lé sí wọn lára bẹ́ẹ̀ yẹn. But doctor, mi ò fún ní wàhálà kankan ṣe. Ẹ wo àjọ wà lórí dining table ni. Ó dẹ̀ serve mi ní breakfast bóyá pé kí n tẹ fi nǹkan kan sínú kí n tó lọ bí iṣẹ́. Mo dẹ̀ ní kí n fún ní ìròyìn ayọ̀ tó ṣẹ̀yẹ̀ ṣẹlẹ̀ pé okay contract start ń lé tipẹ́tipẹ́ o mo ti rí alert 60% of the payment lórí fóònù mi kájọ jó kájọ yọ ó kàn dínú mú ni kò pẹ́ nǹkan rí bó bẹ́ẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀. Ọlọ́run máa fún wọn lálàáfíà and àwa náà máa sa ipá àti agbára wa but let me inform you of this. A máa ní láti fa ẹ̀jẹ̀ sí wọn lára again. Ẹ̀jẹ̀. Wọ́n lose blood gan. Again. Ẹbọ kò ní pọ̀ tó ti àtẹ̀yìn yẹn. Bọ́lá ṣé àfiṣe ni àbí àgbàna sọ o. Ẹ wò wọ́n mi ẹ má yẹn parọ́ fún yín ó ti fẹ́ di bí àgbàna báyìí tó yẹ pé gbogbo ìgbà tí ọmọ yìí tó bá ń lóyún ẹ wò tó yín bá ti fi lè bàjẹ́ lára ẹ̀ báyìí tí n bá ti nà tó up to 600,000 naira ààrẹ ò níyà. Ẹlẹ́dàá mi o. Kò lè o àgòdì tó lè léèwó ni ó ti sì lè yà ó sì lè yà. Mọ́mí ẹ má máa ẹ̀kan gbọ́ gbogbo orúkọ báyìí lẹ́nu yìí àwòrán tó lè wò ó sì lè yà. Ẹ wo àdúrà ní káyà máa bá mi gbà kára Déọlá kó tètè ya nǹkan kan gbọ́dọ̀ ṣe Déọlá o nǹkan kan gbọ́dọ̀ ṣe torí obìnrin gidi lọmọ yẹn. Obìnrin gidi ni kéèmí mọ gbàgbà fún Déọlá iye ò dáa báwọn ṣé ń wá lọ rèé kí lọsibítù. Ẹ wò mọ́ mi inú bí yín òun náà kọ́ sí gbogbo jù inú bí yín o ẹ má wọ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ wọ́n máa dìsáàjì ẹ̀ lọ́la máa mú wálé. iye ò dáa báwọn ó ń bọ̀ nílé lọ́la wọ́n dìsáàjì ẹ̀ lọ́la. Ó ti dáa báwọn ẹ̀mí ti ẹ lọ sọ́sibítù sẹ́n ọkàn ní kí n ṣàlàyé lọ. irú yẹn kò ti dá kí n wà lé yọ wà lé ó dáa báwọn.
bẹ́tà ju tàná lọ. Zeta, no me do láti bọ̀ ẹ́. Mo báwo ni wọ́n ṣe máa sick nsìn tí mọ́mì náà sick sí gbà yẹn táwọn náà ṣubú lórí staircase tó di pé à ń gbé wọn lọ hospital. Kò fẹ́ yé mi mọ́ o. Wọ́n dẹ̀ sọ pé àwa náà làwọn fẹ́ wá pàdé nísàlẹ̀ kan tó ṣubú lórí staircase. Àbẹ́ ẹ̀rọ lọ́hùn. A ṣe ìyá òun gbé lédùmarè. Ó yọ́ lọ́hùn. Ṣùgbọ́n kinní kan ni mò ń rò nípa ọ̀rọ̀ mọ́mì. Kí ni nǹkan náà? Èmi ò bá ní pé mọ́mì ní nǹkan aburú kan lọ́kàn tó fẹ́ ṣe ní táìmù yẹn ní tó ṣe wọ́n ní fi ṣẹlẹ̀. Tiola, mọ́mì tèmi ní nǹkan aburú lọ́kàn tí wọ́n fẹ́ ṣe sí mi àti ìyàwó mi. Wọ́n fi ṣubú lórí staircase. Àti pé má rò bí mi ṣe sọ yẹn. Ṣé wò rí pé staircase tí mọ́mì ń gùn lọ gùn bọ̀ yẹn ó máa fún wọn ní problem? Wọn ò use mọ́ lábúlé. Èmi ò bá rò pé bóyá tán bá ń bọ̀ láti hospital kán má wulẹ̀ darí wá sọ́nà bí kán padà sí abúlé torí ibẹ̀ yẹn náà ló mọ́ wọn lára. Ibẹ̀ làwọn ọ̀rẹ́ wọn pọ̀ sí. Wọn ò ráyè free ìrìn káàkiri gbatẹ́gùn. Kí mọ́mì padà sábúlé. Tí wọ́n múro. Láti hospital. Torí àwọ̀ká àtàgbàlagbà bá ti dé stage yẹn àwọ̀ká máa ń ṣe wọ́n. Àwọ̀ká ní ẹsẹ̀ tí ń dùn. Ok, ó tọ́ dẹ̀ ni o. Nǹkan tó fẹ́ nìyẹn rẹ̀. Òun ló dá fún wọn tí wọ́n mò ń rò mọ́ tèmi. No problem jẹ́ èmi gan mo wò pé bó ṣe ń sọ yẹn omi náà dùn ó wá sórí mi pé ó dà pé àgbàlagbà ti ń dé lóòótọ́ ni torí àwọ̀ká bọ̀tọ̀ staircase lọ bọ̀ kí náà ń gùn lábúlé lóòótọ́. Tẹ orí ẹ̀ sọ. Ó máa ní láti take shower bóyá kí n bẹ wọ́ọ̀mù wọn. Ó bàbá mi fọ́ ẹ̀kọ́. Ìlànà lẹ́kọ̀ọ́ èèyàn lé nígboro abẹ̀mí àdìbá fún ènìyàn ní kúwà torí ilẹ̀ nírìn ilẹ̀ ní jẹ́ òkú tó kú lókòrò ọ̀hún tá gbókùn rẹ̀ wálé ilẹ̀ náà ní ọ̀tẹ̀ tájọ́ ọ̀bà sẹ́gun àfìdí sọlẹ̀ àti wáyé gilẹ̀ lóyè àti sẹ́dọ̀ ilẹ̀ lọ́mọ̀ ta lọ́dọ̀ rẹ̀ tọkọ́kọ̀rọ̀ tí sọ̀kọ̀ àlùbá jẹ́ àjọ ríra wa jẹ́ ń wọ̀ ọ́ kó wò mí kémi náà wù ọ́ kájọ ríra wa. ìwọ́dà kí ló dé dọ́ọ̀ kò yìí. ojúkọ̀rọ̀ ìpojúkọ̀rọ̀ jẹ́ ìkọjú sí mi kájọ lójú ara wa ajákàjákà ọ̀gbọ́dọ̀ jókòó jẹmọ́lẹ̀ tó bá jókòó ẹ̀ dandan ni wọ́n gbà lẹ́nu èèwọ̀ òrìṣà ìjíjẹ rí ẹ̀. òkùnkùn bírímù ń wọ̀ bọ́ nípìn àdìmọ́mídá náà sọ fún Bàbá, ẹ mọ̀ pẹ̀lẹ́. Sí ò sí. Bàbá ń bolẹ̀ ẹ̀rọ rẹ̀ wá. Kí lọ rẹ̀ báyìí mu?
Lẹ́dàá mi àkànjí ẹ̀sọ́ ọmọ ọlọ́fà àṣelèlè ọmọ adìílẹ̀ dògùn kí ló tún dé ìyàwó rẹ̀ mo pè mo rò pé ó ti tún gbàgbà àna rẹ̀ dé ni. ẹ wo mọ́mì kì í ṣàgbàna tìyàwó mi lélẹ̀. ìwọ wa ni. ẹ wo òru àná ni ṣàdédé ni mo kàn ń gbọ́ ariwo tí nǹkan ń gbálẹ̀ táyà bó ṣáà gbọ́ pé nǹkan ń fọ́ ni mi ṣàmọ́bi tó ti ń fọ́ so mo ń tírèsì nǹkan tó fọ́ yẹn mo ń trace lọ sí ọ̀nà ìsàlẹ̀ níbi staircase same place tẹ́tí ṣubú níjọ́ tí mo ń gbé Diola ball at hospital tàbá yín yẹn ibẹ̀ lèmi náà ti ṣubú. ibi iṣẹ́ ìbùn ló ti ṣubú. ó tán ó sì ní òsì nǹkan kan ìwọ ọkùnrin ó ní òsì nǹkan kan. ìrìn mọ̀ rí gẹ̀ẹ́wọ̀n o mọ̀ tẹ̀ pọ̀rọ̀ o ìrìn àjò mi kù mo sì ń sọ fún ó sì ní òsì nǹkan kan kò sì sí nǹkan kan wò jẹ́ mi ò sọ fún ọ bẹ́ẹ̀ mi bá tún wá lé yín èmi ò gòkè wọn ò sún sáàbù o ìsàlẹ̀ ni wọ́n mọ bí n bá tiẹ̀ wá lé yín ni bí n bá wá lé yín ni ibẹ̀ òníwọ́ náà tún ti ṣubú ibi mo ti ṣubú tí wọ́n dà lọ́rùn òkè ibẹ̀ náà mo ti tún mú sìmẹ́ǹtì tí wọ́n kàn mọ́ lọ. ẹ wò wọn mi kò lè tó yẹn lórí tẹ̀ ní wàá lè wà mọ́ ẹ̀yin ṣe bìlífù lórí gbogbo orú àwọn nǹkan pé oògùn ni àbí nǹkan kan ó ṣẹlẹ̀ ní wọ́n mi ẹ̀ wò. kò burú. mo gbé mo sọ ìrìn ẹsẹ̀ mi kù àkànjí. ẹ bá pè é. bóòlù ṣé mi lọ rè pé iná sì wà. ẹ bá ti ń jáde ń ṣe ẹ bá ń pè dókítà. bóòlù ti ń ṣe ọ. ẹlẹ́dàá mi ìbò mo ti rán mèémèé irú ìrìn wo lórin tẹ́ fi pàdé rẹ̀ láyé mi. ọ̀rẹ́ mi gbogbo ẹ ti wá sùn mí báyìí kò yé mi báyìí bí gbogbo wọn ṣe ń lọ kó tó gbà mí lẹ̀ tí ẹ ra mi kalẹ̀. ọ̀rẹ́ mi ìmọ̀ràn kan wà tí mo fẹ́ fún ẹ tó o bá dẹ̀ ti lè farabalẹ̀ gbà á ayé ẹ̀ á lójú á létò. ìmọ̀ràn ṣé ó fi pé nǹkan kan wà tó máa ṣé ó fi pé nǹkan kan wà tó máa sọ fún mi tí èmi borí pẹ́ ọ̀rẹ́ ẹ̀ ò ní gbọ́ inú mi ò lọ́rẹ̀ẹ́ kankan ìwọ nìkan náà lọ́rẹ̀ẹ́ mi gbogbo tó bá ti sọ náà ní ọ̀nà ni. sórí ìyàwó ẹ̀ tó gbé sílé yẹn àgbàná àbágbà ìní àbágbà ìjẹta tó wà nílé ẹ̀ yẹn òun ní àdánwò tó wà nílé ayé ẹ̀ tó o bá ti lè lé lọ kó bá tiẹ̀ lọ ayé ẹ̀ máa rójú kò jù bẹ́ẹ̀ lọ. Wálé solutions tó ń ṣe mí ni pé kí n lé Diola kó n lé. mo ti gbọ́ máa ṣe ń tó owó yẹn náà ṣáà lọ já mi lẹ́lẹ̀. jẹ́ kí n lọ jẹ́lẹ̀ èmi àmọ́ wá bá tèmi lọ pẹ̀lú sùúrù. owó yẹn ṣáà ti wà pa. ṣe díẹ̀díẹ̀. Hello there. Hello, sweetie. I'm home. ṣé o ní sìn kò sí ilé àgbẹ̀ kò sọ fún ẹ ó jáde lọ ṣé o ní pé kò wúlò. a ní kó léwèrè dànù torí pàdé sọ bẹ́ẹ̀. Wálé kí ló ṣẹlẹ̀. ṣé torí pé mo ní kó léyàwó ẹ ló wá fún mi ní fọtí sórí tọwọ́ tó ń dùn ẹ ni mò ń lò tí n bá bá ẹ wà. ní o Wálé mi ò lè gbẹ létí. ta ló ń gbà mí kò fọ́ ni. mo gbé o. irú eléyìí rí o ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ mi ò rí irú eléyìí rí o olú ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ mi ò rí irú eléyìí rí ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ what goes around
comes around surely. Ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Ohun tá a bá ṣe làbọ̀ wá bá. Ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Má bọ̀ bàbá rẹ̀. Mama, ẹ wo ọ̀dà ẹ̀dùnkún ní sùúrù. Bàbá wo ló ń pè? Ó rí pójú bàbá yìí ti fọ́ etí rẹ̀ tún di ni. Kò tún lè sọ̀rọ̀. Kí la wá fẹ́ ṣe báyìí Ọlọ́run? Lẹ́yìn ká wá àwọn àgbàlagbà ká fọ̀rọ̀ lọ ní tí wọ́n bàbá wa ṣe sí. Mo ní ọmọ wọn àwọn inú ilé náà nìyí pé. Màá máa wọ ọbẹ̀ lọ. Ká sọ pé àlàpà. Mo ní nọ mẹ́. Bàbá mú bí ẹyá nílò yìí. Bàbá ẹ máa mọ̀. Tí ó sì. Mẹ́wàá ní mẹ́ngàn. Ẹnẹ́ ìdínkù ọmọ màmá. Ọdún nùdù. Ilé ìtutù. Bó lẹ ti sí. Ẹ̀rọ nígbà ní àwọn ọmọ ọ̀nà náà gan. Àgànbá méjì ọ̀nà ọgbà ni mìíràn ni àní ẹ̀ mọ̀. Àgàndá mọ́gun nẹ̀ẹ́nẹ́ ni. Ṣé kìí ṣe pé ẹ̀dọ́gbọ́n sí? Ẹ̀rọ ń gbọ́. Àwa lọ wo oṣù tá à ń sun ni. Bá a ṣe ń bọ̀ náà làbókù rẹ̀. Bàbá ò ní ẹ̀dá wọn náà, a lè dọ́nà. Ó mọ̀ ṣe ooo. Aláta máa ń wíre o. Nígbà ayé bàbá yìí, tá a bá kéékèèké alóògùn pọ̀, oògùn pọ̀. Tọ́tà báyìí. Ewé ni lókun nu o, ewé ni lókun. Alóhùn ọmọ ewé mẹ́wàá oògùn mẹ́ẹ̀ẹ́dógún. Oògùn wá dà báyìí ní ìsìn. Abẹ́ lójú ayé báyìí. Ó ti rújú báyìí. Tí ò rújú ni. Ó ti rújú fún báyìí. Bó la ṣe á wá tú fún ọ báyìí o. Bàbá ní àwọn ọmọ ẹ lọ. Sórí òbúrú ń wẹ lọ. Tọ́ba wa rí báyìí àsìkò làákàyè àgbàlagbà ló délẹ̀ yìí o. Ìwọ́n tiẹ̀ bá ń wá igi ẹ̀yẹ nìkan wá. Dáhùn. Ẹ̀yẹ náà. Igi ẹ̀yẹ náà. Tutù pátápátá. Màmá náà nìyẹn ara ń lọ́rọ̀ mú un dáhùn. Ọ̀ká rí láì, o ṣeun. Parapọ̀ láì. Ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Mi ò rí rú eléyìí rí o, olú. Ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Mi ò rí rú eléyìí rí. Ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. What goes around comes around surely. Ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Ohun tá a bá ṣe làbọ̀ wá bá. Ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Whatever you sow, you will reap. Oh yes, ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Àṣepamọ́ ló wà kò ṣàṣegbé láyé yìí láyé. Ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Ó dẹ́rù bà mí ṣẹ̀rù bà mí, mi ò rí rírú ẹ̀rí. Ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Ẹ máa rí mo rí rírú ẹ̀rí o, mo rí rírú ẹ̀rí. Wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Àmọ́ máa rí rírú ẹ̀rí, mi ò rí rírú ẹ̀rí o. Ó dẹ́rù bà mí ṣẹ̀rù bà mí. Erékété lọ́sẹ̀ ọmọ àlè tó ní tòun báwo. Ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Ó ti dọ̀la kílẹ̀ tó mọ́. Ó bá dọ̀la ayé bá. Tóbi tẹ búrẹ́dì tó bá dọ̀la ayé bá. Àṣẹ sílẹ̀ lábọ̀ wá bá mo sọ sọ́jú. Ayé bá. Ó ti dọ̀la kílẹ̀ tó mọ́. Ó bá dọ̀la ayé bá. Ìjà lè lè bẹ̀rẹ̀. Cheers. Ṣé kò sí? Rárá, mo kàn wó pé o ò bá mi fi omi sí i, o ò dilute ẹ̀. Ó ti dùn jù. Diola, wo bẹ́ẹ̀. Bó ṣe dá nìyẹn náà.
kó dùn kó pọ̀ kó pẹ́. díà ń bọ̀ wọ́n ṣe kan nínú kitchen. ò ń dáná kitchen. ìwọ. ìdá. ohun tá a bá ṣe làbọ̀ wá bá ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. borí pẹ́ borí pẹ́ borí pẹ́ ẹ̀mí ló ni mo pè é. bẹ́ẹ̀ ọmọdé ò màmá tètè débè tó bá wá mú àtètè débè ó dá mi lójú pé o ò lè mú àtètè kọ́ ebè tí o bá wá mọ àtètè kọ́ ebè ó dá mi lójú tó àdá pé oko báyìí ló máa bá kòkò tí Adéọlá tèmi. ọjọ́kọjọ́ ìgbàkígbà àbí àsìkò kí àsìkò tí o bá bá mi dán pálapàla tó dán yìí wò máa bẹ́kùn mi ní bùbá. I'm not joking. I am not joking. tọmọdé bá débi ẹrù ó dá mi lójú dandan apáyà èèyàn tán ẹbí ìyá ìbejì tó ní táyé ṣáni tóun ìjẹtẹ ẹ dákun ẹ má jẹ dágùn ró torí dágùn ṣe jẹ. ó ti yan ẹ̀kọ́ bí agbọ̀ngbẹ ga. bí fọ́nrán kan ò bá dé ní ẹranko tó fẹ́ mẹ́rin á ṣe ẹni àgbẹ̀ má ti gbàgbé ẹni tó kó mi dandan á rántí. ó dẹ́rù bà mí ṣẹ̀rù bà mí mi ò rí rírú ẹ̀ rí ẹ̀wẹ̀lẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. mo rí rírú ẹ̀ rí o mo rí rírú ẹ̀ wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀.
máa rí irú ẹ̀rín mi ò rí rọ̀rí o. Ó dẹ́rù bà mí ṣẹ́rù bà mí ẹ̀gbọ́n bí mo ṣe wí. Eré tètè lọ́sẹ̀ ọmọ àlè tó ní tòun bá wù. ọkọ mi àkọ́kọ́ ọmọ olùkọ́ àlàyé mo lékú pé mo mú jọba mo fàlàlà dóye nímọ̀ba gbogbo ẹni bá solúkú pẹ̀lẹ́ irú wọn á lówó irú wọn á bímọ irú wọn bá ṣòwò wọn á sì jèrè ọkọ mi kò tó ṣe bó ṣe sí fún mi lónìí o dúpẹ́ lọ́wọ́ rẹ o dúpẹ́ ò ṣe o ibikíbi tíwọ náà bá wà ilẹ̀ rí ni o ṣe ọkọ mi dúpẹ́. àsìkò símú omi ṣe rárẹ̀ o omi ṣe rárẹ̀ wà níkun ó dájú àwa ní kẹlẹ̀bẹ̀ o aṣọ kò sọjà máa gbàgbé pọ̀lẹ́ bá ara lẹ́ ní èyí ohun ká bàbá kiri ṣe bí tolúwa ní. ọ̀rẹ́ mi borí pẹ́ òun ni mo mú wá bí tí mo fẹ́ kẹ́ ẹ bá mi gbà ṣe rí bó ṣe wà yìí ọ̀rẹ́ mi ni mo nífẹ̀ẹ́ gan-an ṣùgbọ́n ìdààmú débà ó débà débi pé èmi gangan jẹ́ ń bẹ̀ mo jẹ́ ń bẹ̀ débi tó da ọ̀rẹ́ wa rú tí mi ò wà lólé rárá tí mi ò tiẹ̀ fẹ́ rí rárá nígbà tó dẹ̀ wá bá mi ó fi ilé ọ̀rẹ́ bẹ̀ mí pé kí n jọ̀ọ́ pé kí n ràn òun lọ́wọ́ òun mo fi wá mu wá bá yín ṣé wá rí mímu wá tí mo mu wá bá yín pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá mi ràn lọ́wọ́ torí pé kíyà yẹn tó bá ń jẹ kó má tó kàn mí mọ́ níbi tí ìyà jẹ nígbà yẹn mo jẹ̀fọ́ tí olóyìí òun mo ṣe wá fi Ọlọ́run bẹ̀ yín bàbá ẹ jọ̀ọ́ tẹ apá tẹ ẹ bá lè sà ẹ bá mi sà lórí ẹ kẹ́ ràn mí lọ́wọ́ ẹ wò ó tó ń tọ ẹ̀jẹ̀ à ń tọ̀jẹ̀ ọtí olóyìí. nǹkan láyé mo dé o. gbódógbódógbódó gbódó rù mí kí n gbálàpà rúmọ́ rẹ ṣe mí ń ṣe ọ́ àbíkú gbàdí ọ̀wọ́n rí sógbè ògbè sọ̀wọ́n rí sàn adìẹ dà mí lóògùn náà máa fọ́ lẹ́yìn. ìdìkú ẹ̀rùn ẹ̀pẹ́ yìí dà ìdìkú ẹ̀rùn ẹ̀pẹ́ yìí dà ìdìkú ẹ̀rùn ẹ̀pẹ́ yìí dà. wà lè wá ẹ̀ kò sí. àní olóòótọ́ ayé wọn ò pógún àwọn sìkàsìkà wọn ò mọ níwọ̀n ẹgbẹ̀fà ọjọ́ ẹ̀san ọ̀lọ́ títí ní ọjọ́ ọ̀rọ̀ ọdún ní akànnì àwọn ìyá mi yín ń kọ́. ìyá mi àti. oh my mom. ọ wà náà. ṣé wọ́n lè yọjú sí yàn yín. bàbá ẹ jọ̀ọ́ fẹ́ béèrè béèrè kan ṣé tí mọ́mì ẹ̀ tó bá ti wá sí ibi báyìí ọ̀rọ̀ tiẹ̀ á lójú. ó ti fúyẹ́ ó ti lójú. tí mọ́mì bá ti wá kò ní sí wàhálà wọn. bí ìyẹn bá ti dé ìyẹn o pẹ̀lú ohun tí ń wò yìí yóò lójú. mọ́mì máa dé bí sínsìnsìn ṣáà lọ mú wọn wá ń sìn. ṣùgbọ́n bá wù ọ ní ilé mi ni wọn kú ọ bẹ́ẹ̀. ká máa mú wọn bọ̀ mi wọ́n sínsìn. let's go. bàbá mi wọ́n lè ní wá. ìyá wa ẹ kú ọ̀rọ̀ ọmọ ọlọ́run ọlẹ̀ mọ́ yín lọ́wọ́. ẹ rí àwọn ìwádìí ọ̀rọ̀ kan mo fẹ́ ṣe lẹ́nu yín ṣe rí tẹ́ báyìí lè nà ń bẹ fún wa iná mi ọdún. bàbá mi gbogbo tẹ bá ní sọ tẹ bá bí mí òun náà ni ó dá yín lóhùn ó ti ṣe wàhálà púpọ̀ jù lórí ọmọ yìí ju kó tún máa wá kojú wàhálà tí ń kojú ìlò. ìyá wa ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn ẹ gbé àwọn ìgbésẹ̀ kan lé ọmọkùnrin yìí kó bá lè wúlò. lóòótọ́ ni mo gbé ìgbésẹ̀ bàbá mi nígbà tí ó kọjú mi sóòrùn alẹ́ ni mo gbé. ọba ẹ̀san
adánitán mo gbé ọ̀gá o olùwòye fúnra mẹ́sàn kó tó wá mẹ́sàn kórè ẹ̀sán ẹ̀mí kan ṣògbà ràgàdà tó mi sọ́gà ràgàdà bí ara ni. ìyá wa ẹ bùkún díẹ̀ o. bàbá mi ẹ dákun kí lọ́nà àbáyọ torí kò sí ohun tí ó bàgbánú jẹ́ bí ifá tá a bá dá tí ò lè tutù ẹ dákun ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè ni. ètùtù ńlá la ṣe èsì ìkó ọjọ́ náà lọ́hùn náà làábẹ̀ tẹ́ ẹ báyìí tí ẹ bẹ́ẹ̀ tó bá ti gbà àbùtébùtè. wọ́n mọ̀ pé àmọ́ gbọ́dọ̀ fojú kanra wa wọ́n ní bí a bá fojú kanra wa olódì àwa méjèèjì ọmọ kú. ẹ̀yin nìkan àbẹ́yìn méjèèjì. àwa méjèèjì mọ̀ ní. ajẹ́gbẹ́yìn méjèèjì ọ̀dẹ̀ ni àná ni ń bọ̀ ń bọ̀. nfàrọ̀wá ẹ̀làrọ̀wá nfàrọ̀wá ẹ̀làrọ̀wá nfàrọ̀wá ẹ̀làrọ̀wá o nfàtọ́ ọba rúkọ kọ́ ọ̀bọ̀ wá Ọ̀rúnmìlà bá ọba rúkọ kọ́ ọ̀bọ̀ wá o làmí lójú bó ṣe là fún wọn nílé adó làmí lójú bó ṣe là fún wọn lóde ìjẹrò bájá bá kéré ajá ríran ajá dàgbà ajá ríran àgbẹ̀nà omi ríran tẹ́já o làmí lójú ìfàrọ̀wá o. Papa, make una come out o, wetin I dey dress now? Kí lè wọ̀? Ẹ̀rẹ̀ bọ́tà now. Oga o, I no understand o. Abeg, wetin I dey dress sef? Wetin I dey wear? Ìwélódé tó gan pa. Jọlá! Jọlá! ọkọ mi Àpèkẹ́ èmi àti ọjọ́ sọ báyìí bó o ló ṣe wáá dàbí kí ló dé bó o ló ṣe ṣe àjọ sọ báyìí rárá. ìyá mi ẹjọ́ tèmi náà kọ́ bẹ́ẹ̀ ni irú ìrìn àjò báyìí ò wù mí. àmọ́ ọmọ aráyé wọn ò jẹ́ kí láókò kí wọ́n tó ka ọmọ aráyé mà jẹ́ kí ṣíọ́là kí wọ́n tó wọ̀ ọ́. ọmọ ṣe o ojú kan ṣoṣo tí mo fi ń rí náà ọmọ ayé sì kígí bọ́ bẹ́ẹ̀ ìwé ni mo rán ọkọ rè ká mo ní orè kàwé kọ́ ọba àlè soríire kémi náà lè nísinmi lẹ́yìn wá ọ̀la ìjọba ló ní orè sìn rúùlù nílé àjòjì ilé àjòjì ọ̀hún ló ti wá kọ́ńtò oko yìí ṣùgbọ́n tí mo wá fẹ́ kó o ṣe é mo fẹ́ kó o rè gbẹ̀san ẹni tó ṣe ọ báyìí mo fẹ́ kó o rè gbẹ̀san lára ẹ̀. kí ló gbẹ̀san? fẹ́ kó o gbẹ̀san. ẹ̀san? mo fi ọgbẹ́ ẹ̀san ẹ̀san mo fẹ́ kó o gbà. ìyá mi tó o bá fẹ́ kí n gbẹ̀san ìwọ ni kò ràn mí níṣẹ́ ẹ̀san. ọ̀dà lọ́ọ́ rí gbẹ̀san lórí gbèsàn. tọmọdé bá débi ẹrù ó dàbí lójú dandan apáyọ. ẹ rí àwọn ìjọba wa tí wọ́n ṣètò àgùnbánirọ̀ pé kọ́mọ máa lọ sìn róòlù wọ́n fẹ́ ká fìfẹ́ hàn síra wa ni pé àtàrà òkè ọ̀yá o kọ́ wá sísàlẹ̀ ọ̀yá ẹni tó wà ní gúúsù kó lọ sáríwá
kí elédè mi ò lè wọná elédè mi ká lè mọ̀ pé ọmọ ìyá kan náà ń gbogbo wa ìṣọ̀kan ni wọ́n ń wà níwọ̀n ìdálẹ̀ àwọn kan wà á wò pé torí pé àlejò lélẹ́yìí èdè rẹ̀ yàtọ̀ títí wọ́n bá dẹ́yẹ sí wọ́n máa wá fìyà jẹ wọ́n máa fàbùkù kàn àlọ́ tí wọ́n ní bá lọ àbọ̀ ń bọ̀ òun ló délẹ̀ yìí o. bàbá kí wọ́n pe ọ̀nà àbáyọ nítorí akókó ti kẹsẹ̀ bọ agìyàn èèyàn báyìí bá ṣe fara rẹ délé ńlọkù báyìí. ètùtù ńlá náà láṣẹ ìsìnkú ọ̀run yìí náà lábẹ́ ẹ̀yin nìkan lẹ gbọ́dọ̀ gbẹ́bọ rẹ̀ ẹnìkan kan gbọ́dọ̀ tẹ̀lé ń bójú òkú lẹ́sìn pé lọ. Mọ́mì, ibojì òkú. Bẹ́ẹ̀ ń bójú òkú. Ẹ dákun ẹ má jẹ dágùnró torí dágùnró ṣe é jẹ ẹni gbókù àparò àgbà kan bí fọ́nrán kan ò bá dé ní ẹranko tó fẹ́ mẹ́rin á ṣe ẹni àgbẹ̀ má ti gbàgbé ẹni tó kó mi dandan á rántí. Some time ago you shot the arrows but history we never forget today na your day hey so mi tẹ̀jẹ̀. irú àlá wo leléyìí àlá burúkú leléyìí ẹlẹ́dàá mi má jẹ́ ká burú ṣẹlẹ̀ sọ́mọ́ mi kò ní ṣe mọ́ mi lára kò lọ́ọ̀kẹ́ borí pẹ́ ọmọ mi dà ibo lọmọ mi wọ ọkọ mi mo dúpẹ́ Ọlọ́run. mọ́mì kí ló dé adẹ pé fóònù yìí títí tí ó rìn gẹ̀ gbé. mo ń sùn ní jíjí tí mo jí náà ló wọlé yìí aláburúkú ni. ó ní agbára. irú àlá olè wa látó wa dẹ́rù bàjẹ́ gbàgbé ẹ̀. mo mọ̀ pálá burúkú ò ní ṣe lórí ẹ̀ o ti kàwé ẹ̀ o ti kàjá wàá ríṣẹ́ rẹ ṣe lágbára Ọlọ́run máa jẹun ẹ̀ tí máa fi dàgbà tí máa fi dògbò báyìí gbogbo nǹkan rẹ tó máa ṣe láyé ojú ẹ̀mí mi ló máa ṣe Ọlọ́run wà ní tòlódì o. dákun borí pẹ́ má bínú àlá tí mo lá ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ yẹn jọ ọkọ mi baálé mi ẹ káàbọ̀ ẹ kú rìn Olúwa ṣeun. ọkọ mi ni ọkọ èmi ló kọ́kọ́ fẹ́ kó tó fẹ́ wọ̀ àbúrò ni mo pa. ẹ jẹ́ lọ wo bá ti wí ni wọ́n jẹ́ lọ bẹ́ẹ̀ sí oúnjẹ jẹ́ rẹ̀ mọ́ kí lẹ́sẹ̀. ọ̀yà máa bọ̀ fẹ́ rù sílẹ̀. lọ́tún lọ́sì ká má tójú àlá dé kòtò ara ẹ bá mi kọ́rọ̀ yóò ọ̀rọ̀ ayé yìí lágbára mysteries lọ́tún lọ́sì ká má tójú àlá dé kòtò. Good morning. Good morning, Dad. Good morning. Good morning. Good morning. How are you? Ó máa yà yín. Ó mo jíǹsì mo rí pé mo rí wọn pa àwọn bọ́lá àwọn ọ̀gá wa wà. Mo yẹn ni kí wọ́n wò yín sálẹ̀ ní. Ẹ̀ẹ́dẹ̀ jókòó ẹ bá wa jẹun. Báyìí jẹun. Eléyìí. Okay, èmi náà mọ̀ bọ́tò ń ṣe oúnjẹ ọ̀bọ. Oúnjẹ tí náà ti ready. When you're ready, eh? No wahala. All right, guys. Today na your payday. Hey, so me say, some time ago you shot the arrow, but history we never forget. Today na your payday. Hey, so me say, ọmọdé bá dé bí ẹrù, ó dá mi lójú dandan apáyà. Èèyàn tọ́ra ẹ̀ bí ìyá ìbejì torí táyé ṣáni tòun. Ẹ dákun ẹ má jẹ dágùnró torí dágùn ṣe é jẹ ẹni gbókù àparò àgbà kan bí fọ́nrán kan ò bá dé ní ẹranko tó fẹ́ mẹ́rin á ṣe ẹni àgbẹ̀ má ti gbàgbé ẹni tó kó
some time ago. You showed the